Africa Content TV. Àṣàṣe èdè amáfíà sílẹ̀ fún àdéhùn bàdúrọ̀mọ́ ọba alágbára tó gbàgbà pápá aláà tó gbàgbà àdàwọn ẹ̀dá ká òkè orí wọn. Àdùsá ọba kìlì aṣọ ọ̀nì ayélujára ìfọ̀lá ọ̀dẹ fọ̀lá yàtọ̀lá ẹ̀dá síkò àdùsá lọ́lá àfikọ́ ẹnu. Lásìkò sọ́bẹ̀ ẹ̀dí wa máa fi ẹ̀ sílẹ̀ fún àjẹwò máa tó lọ́tọ́. Ọba alágbára tó ń fagbára pápá aláwọ̀ àwọn ọmọ tó ń fagbá ọ̀dà àwọn ẹ̀yàdúrà ojú orí wa. Lásìkò ọmọdé ẹbí ẹ̀bọ́n náà fi ìmọ̀ ẹ̀dá.